Ẹ̀mí àṣetì ó gbé náà. Ẹ bọ́ọ̀lù olúwa ní òjò inú ayé ọ̀rọ̀ rẹ̀ ṣe. Ẹ̀mí àṣetì ó gbé náà dà. Gbogbo máyẹ̀wò ti jẹ́ kan ṣoṣo lórúkọ Jésù ó gbé náà dà. Ọ̀rọ̀ àgbà nítorí ìgbà ṣe lẹ́yìn bí olúwa ti bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ láàyè ohun tí ọlọ́run ti dáwọ́ nínú ayé ẹ̀nì kọ̀ọ̀kan yóò ṣe yọrí o. Ẹ ti ò ní bá ẹ ti ò ní bá ẹ ti ò ní bá lẹ́yìn tí ó kù nínú ọdún yìí ẹ ní jókòó sunkún ẹ ní ìyàwó sunkún
fámìlì sí ìrìn yìí lọ ẹ̀ẹ̀ni rìn sọkún ẹ̀ẹ̀ni sáré sọkún ẹnikẹ́ni wa lórúkọ Jésù wọn à ní fẹ́ kó ràn wá lọ́wọ́ ìpinnu ọ̀dọ́ lórí ẹnikẹ́ni wa Ọlọ́run jẹ́ má jẹ̀ wọ́n ṣe àwọn ènìyàn Ọlọ́run àwọn máa dúpẹ́ ògo ni fún orúkọ rẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ Jésù Olúwa wa hallelujah ẹ̀yà Jésù lógo adúpẹ́ ní Ọlọ́run ìdí Ọlọ́run náà wà lọ́wọ́ dé hallelujah ẹjá ké dáadáa hallelujah ẹ̀yà Jésù lógo Ọlọ́run orí àwọn wà lọ́wọ́ ẹ̀dá pẹ̀lú fún ọmọ wa ní máìkì ogun àwọn iye tá a kójọ tá a fi rà kò tí ì pé ṣùgbọ́n a ti bá Ọlọ́run jẹ́jẹ́ pé a gbọ́dọ̀ lò láàpẹ́ so gbogbo àwọn àtàjẹ́jẹ́ tí bóyá tí a ò tí ì lò tí a ti ṣe a sì lè ṣe ibi tí mo lọ ní hallelujah ó yẹ kí wáyà kan ó bá wá torí gbà tí a lọ gẹ́ẹ̀tì ó yẹ kí wáyà kan bá wá wáyà yẹn wọ́n pè kan ní 250 wọ́n pè kan ní 150 àwa ní kan bá wa gé ìṣẹ́jì wọ́n ní mọ̀ ìgérú rẹ̀ sá ok ó dáná ẹ sáàjì àmọ́ gbé yìn lọ́nà so lórí ẹ́ńjìn báyìí a sì lówó adáwọ̀ owó kan táwọn dá padà. You have some money that will return. Bẹ́ẹ̀ ká tó wá ra wáyà yẹn. Go buy the wire. Àti túndé kéde kejì. Speak on. Speak on. I need the men. We need 4 of that. Kí ṣe ló fi. Wait for very soon. Àdógún. Speak on tá à ń lò fún. Kì í ṣe tó yẹ ká lò. Not the one we're meant to be using for it. Ká mọ̀ bàdà sí dúró gbogbo àwọn bàbá àti màmá tí a ò tí ì ṣẹ̀yẹ́ ẹ̀jẹ̀ ká ṣe. So you can continue with the service if you are not done Kò with sí iye tó fi kò dẹ̀ sí iye tó pọ̀. There's no amount that is too small and there's no amount that is too big. Mo gbàgbọ́ pé gbogbo ìtókù yẹn náà lórúkọ Jésù yóò ṣeé ṣe. And God will help us to do our part. Ìtókù ní ayé tiwa náà Ọlọ́run yanjú ẹ̀. And all what that remains in our life, God will settle it. Hallelujah. Hallelujah. Ṣé ẹni pé ohun yẹn jáde yàtọ̀? That's why it sounds different. Ẹ sọ pé ó bá pàrọ̀ tó pèrè fún àrùn ayé. And God will change things that needs to be Àwọn nǹkan kan bẹ̀rẹ̀ fún ìpàrọ̀ ayé ẹ̀ màmá. Some things to be changed in your life. Bàbá ó yẹ kọ́nà ń pààrọ̀ pòsíṣàn rẹ̀. God needs to change some things in your life. Mo gbàgbọ́ kọ́nà ó ṣe é. And I have faith that God will do it. So gbogbo àwa tí a sì ní tá a jẹ́jẹ́ So tá some a of us ti ṣe. that we made a promise that we have not done it. Gbàgbọ́ mi ni pé Ọlọ́run ràn wá lọ́wọ́ láti ṣe. And I have faith that God will help us to do it. Láti lọ ra àwọn nǹkan tó kù. So you can buy what remains. Ilé iná àwọn kan náà rà fún wọn. Even this one was some of people that Lórúkọ Olúwa orísun gbogbo yẹn kò ní gbẹ o. sources will not run dry. Mo ní kò ní gbẹ. Not run dry. Lọ́sẹ̀ náà tán yìí, In this week, a ó rí ọwọ́ Ọlọ́run. the hands of God. Mo náà máa rí ọwọ́ Ọlọ́run. See the hand of God. Ìyanu ó dẹ̀ ṣẹlẹ̀. And miracles Ibi will tẹ́ ẹ̀ fọkàn sí ìrànwọ́ yóò ti bẹ̀rẹ̀ nílé o. What you expecting that Àwọn Ọlọ́run ti yàn lórúkọ Jésù yóò yá ìfún wa. the hand of men will Bá lọ́wọ́ ṣe ti bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ lápọ̀tún sọ pé ojú ò ní tì ọ́. something that you will not Sọ fún dáadáa, sọ fún dáadáa. you will not be ashamed. Yes, Ọlọ́run wà láyé. God is on earth. Okay, ẹ jẹ́ ká ṣe ohun tó kàn. The next thing, not the lesson, the fourth lesson. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹjẹ́ ni Jésù lógo. Ẹ̀kọ́ kíkà àkọ́kọ́.
Carol Christmas ti ọdún yìí. The first lesson for the Christmas Carol year 2025 is I find in the book of Isaiah chapter 7 verses 10 to 15. Ẹ̀kọ́ kíkà àkọ́kọ́ fún ìsìn kérésì ti ọdún yìí. Láwọn nínú ìwé Àìsáyà orí 7 Christmas Carol orí 7 ẹsẹ̀ 10 títí dé 15. Olúwa sì tún sọ fún Ámásì pé béèrè àmì kan lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ̀, béèrè rẹ̀ bá jẹ́ ọ̀hún tàbí òkè. Ẹsẹ̀ 12. Ṣùgbọ́n Ámásì wí pé bẹ́ẹ̀ ni èmi kì yóò dán Olúwa wò. Òun sì ẹ gbọ́ ní ìsinsìnyí ẹ̀yin ará ìlú, yìí ṣe ohun kékeré fún yín láti dá ènìyàn lágara pẹ̀lú bí. Ẹsẹ̀ 14. Nítorí náà Olúwa tìkálára rẹ̀ yóò fún yín ní àmì kan. Kíyèsí, wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanuel. 15 tá ó ti dánu dúró. Orí ẹ̀wọ̀n àti omi yóò máa jẹ kí ó lè mọ̀ bí a ti kọ ibi àti bí a ti yan ire. Ẹsẹ̀ 15 lẹ́ẹ̀kan sí. Orí ẹ̀wọ̀n àti omi yóò máa jẹ kí ó lè mọ̀ bí a ti kọ ibi bí àti báyìí ní abáyé náà kí Olúwa yóò fi ìbùkún sí kíkà àti gbígbọ́ rẹ̀.